Hello, ẹ̀yin tèmi. Akúbójú ọjọ́ ṣe rí o. Ọdẹ ọdún bí. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Onímọ̀bí tẹ́ tí ń wò mí, tẹ̀dẹ̀ tí ń gbọ́ mi. A dúpẹ́ lọ́wọ́ Elédùà tó mú wa rí ọjọ́ tuntun nínú oṣù Agẹmọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ojú wa máa rí ire lójú wa máa rí láṣẹ Èdùà lágbára Ọlọ́run. Àníró ń gbé sọnù bí ìbá ń ṣe bí ọmọ. Orúkọ tèmi ò yí padà o, Olórí Abímbọ́lá. Lórí ìkànnì tí mo wà láàárọ̀ yìí, orí ìkànnì yìí ni ọ̀rọ̀ tó ń lọ. Ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ní ọ̀rọ̀ tó ń lọ. Kí ni mo mú wá ní òní ni wípé àwọn kan wà tó jẹ́ wípé tó bá ní kán lọ la ìjà, wọ́n máa ń pakún ìjà ni, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá ti mọ̀ pé ẹ lè parí ìjà rárá sí ọ̀rẹ́ méjì, bóyá ọ̀rẹ́ méjì ló ń jà, bóyá ìjà láàrin bàbá àti ọmọ ẹ̀ tàbí ìyàwó àti ọkọ, tó bá ti lè parí ẹ̀, má dákun. Má dákun, ẹ má dákun, ẹ torí ẹ má ru ẹrù ẹlẹ́rù kẹ́ wá fa tiyín dání. Tẹ́ bá ti lè parí ìjà, ẹ fi wọ́n sílẹ̀. Gbé báàgì ẹ. Tó bá ti mọ̀ pé ìjà tí wọ́n ń jà, o ò dẹ̀ lè sọ òótọ́ ọ̀rọ̀, o ò dẹ̀ lè bá wọn parí ẹ̀. Gbé báàgì ẹ, dákun. Kó tẹ̀síwájú, kó pọ̀ sókè rajà, nítorí pé nǹkan tí àwọn tó ń la ìjà gan máa ń ṣe ó pọ̀ ju ìjà gan tó wà ńlẹ̀ lọ. Àwọn olùlàjà, ẹni tí wọ́n wá pè kó wá la ìjà tó ti máa dákúnlẹ̀ gan, ó tún wá máa ju èyí tó bá gan lọ. Ìwọ ìyá ọkọ, tí nǹkan ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ àti ìyàwó ọmọ ẹ, ó yẹ kó parí ẹ̀, kó yan taṣaran fáṣaran, kó yan ti aṣàràn fún aṣàràn ni. Kò yẹ kẹ́ wá di gbogbo ẹrù lé irú ìyàwó ọmọ yín torí pé ẹ ti mọ̀ pé ní ọmọ ọlọ́mọ ni ó wá fẹ́ yín ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ láre, ẹ búre. Wọ́n ní ìkan ò gbọdọ̀ jù kan nílé ọlá lọ mí. Ẹnìkan ṣoṣo dẹ̀ kí ń jẹ̀bi ọ̀rọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀, tíjà bá ṣẹlẹ̀. Ó lè pọ̀ sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ ní. Ẹ má wá torí pé ó jẹ́ ìyàwó, bóyá pàápàá jùlọ bóyá irú obìnrin tó jẹ́ ẹ̀gbọ́n wojú Olúwa tí ò tí ì rí èso, tó jẹ́ ọmọ, tó jẹ́ èrè ìgbéyàwó. Tọ́rọ̀ bá ti wá ṣẹlẹ̀ kékeré, ẹ ti di gbogbo ẹrù, gbogbo nǹkan tó mọ́wọ́ tí ò mẹsẹ̀ gan, ẹ dìlé lórí. Ẹ dẹ̀ sọ pé wá fẹ́ bá wọn parí ìjà tó wà ńlẹ̀. Báwo lè ṣe fẹ́ kírú ìjà bẹ́ẹ̀ yẹn parí? Tàbí ìwọ ìyá ìyàwó tó jẹ́ pé ní o ò lè sọ òkodoro ọ̀rọ̀ tí ìjà bá ṣẹlẹ̀ láàrin ọkọ ọmọ ẹ àti ọmọ ẹ. Ẹ bá wọn, ẹ là bó ṣe yẹ kó rí. Ẹni tó bá runá sórí, ẹ gbé iná orí ẹ̀ sọ̀kalẹ̀. Òótọ́ ọ̀rọ̀ ni kẹ́ ẹ sọ. Ẹ má fi gbá kan bọ̀ kan nínú. Ẹ wo báwọn èèyàn ṣe ń ja ìjà, wọ́n bẹ̀rẹ̀ sí ní ja ìjà orí online tẹ̀ wá ní agbára, ó ga lọ́lá. Kódà téèyàn bá jókòó rẹ̀, ó máa kan jẹ́jẹ́ mo jókòó mi. Ìjà tẹ́ ẹ̀ mọ́wọ́, tẹ́ ẹ̀ mẹsẹ̀, ẹ wá máa dá sí kinní kan, igbá dógóje, tàmẹ̀dù. Kí ló kàn yín? Ẹni tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ó jìnnà sí ẹnu yín, ẹ lè sòdodo ọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ méjì náà tó bá ń jà. Ẹ̀yin lẹ máa tún wá di ẹrù wíwo kún ẹrù tó wà ńlẹ̀. Ta ló sọ fún yín pé irú àwọn tó ń jà ìwọ̀n lè parí ìjà wọn lọ́la? Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Babaláwo ló gbé ọ̀pẹ̀lẹ̀ sánlẹ̀ tó wá sọ wípé ní àwọn tó ń jà yìí wọn ò ní parí ìjà wọn mọ́ láéláé, ó di ọ̀run. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ jẹ́ ká máa mọ bí a ṣe ń hùwà pàápàá ní àwùjọ, níbi tí wọ́n bá ti ń jà, tó bá ti lè pẹ̀tù sí, má dá sí, ẹ má dá sí. Ẹ má dá sí. Mo rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ bí àti tó bí ọdún mẹ́wàá báyìí tàbí ó lé. Bàbá náà olórí ìjọ ni. Ìjà dẹ̀ ṣẹlẹ̀ láàrin abilékọ méjì. Ìkan jẹ́ àbúrò ọkọ, ìkan jẹ́ ìyàwó fún ẹ̀gbọ́n ẹni tí òun àti ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ jọ ń jà. Èyí tó jẹ́ àbúrò ọkọ yẹn, nítorí pé ó ti mọ̀ pé ẹni tó jẹ́ ìyàwó yẹn ọ̀nà títí wọ́n jìn, kò sẹ́ni kankan tó jẹ́ èèyàn títí ẹ̀ níbi tí ìpínlẹ̀ tí wọ́n ń gbé. Ó fún fẹ̀rẹ̀, ó lọ pé olórí ìjọ ẹ̀ wá. Àwọn àgbààgbà ládùúgbò náà ti wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tí bàbá yẹn yọ lọ́ọ̀kan, wọ́n fi ọ̀wọ̀ pé ní olórí ìjọ wọ́n fi wọ̀ ọ́. Àwọn landlord bíi méjì ti wà lórí ìjókòó, ṣùgbọ́n wọ́n fi pé olórí ìjọ lẹni tó ń bọ̀ yìí, ẹ jẹ́ ká fún wọn lọ́rọ̀ sọ. Bàbá yẹn dójú tira ẹ̀, ṣùgbọ́n bàbá yẹn wọ́n dójú tira wọn gidi gan nítorí pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu wọn
kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kí àgbàlagbà sọ. Ìyàwó yẹn ló di gbogbo ẹ̀bi lé lórí, ó tún wá ń pa àwọn àṣàmọ̀ ọ̀rọ̀. Ṣé ẹ wo ibi tí wọ́n bá ti pè wá láti lọ dá ẹjọ́ ìjà, ẹ jẹ́ ká fi ọgbọ́n sọ, ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe gidi, nítorí pé ní kò sí iyán ogún ọdún wọn ni a máa gbóná fẹlifẹli. Ṣé bóun mò ń sọ báyìí? Bàbá yẹn wọn ò sọ̀rọ̀ bí àgbàlagbà rárá. Gbogbo àwọn tó wà ń bẹ̀ gan, ìkan lára àwọn láńlọ́ọ̀dù àdúgbò ló wá sọ pé bàbá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí èèyàn kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀, nítorí pé tí wọ́n ní tí ìkà bá rojọ́ ìkà kan ló máa dáa. Bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lọ́ọ̀kan tí a ti rí yín, a fún yín ní ọ̀wọ̀ nítorí pé a ti mọ̀ wípé olórí ìjọ ni yín. Ẹni tó bá lè kó ìjọ jọ, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó ní ọgbọ́n tó fi ń gún. Ṣùgbọ́n nǹkan tá a bá lẹ́nu yín lónìí, nǹkan tí ò dáa ni. Ara wọn rọ̀ sọ, ẹsẹ̀ wọn wọ́lẹ̀ tiritiri. Ṣerú ẹjọ́, ṣerú bí bàbá olórí ìjọ ẹni ìwọ náà ṣe jẹ́ tó máa pè ẹ́ sọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀, ṣé ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa mú idà jáde nínú akọni? Ìwọ tó fẹ́ lọ bá wọn pẹ̀tù sí ọ̀rọ̀ níta, báwo lo ṣe fẹ́? Tó bá ti mọ̀ pé wọn kì í múni sí, tó bá ti mọ̀ pé agbára rẹ̀ ò gbé, òótọ́ ọ̀rọ̀ ó korò lẹ́nu ẹ̀ láti sọ, má lọ síbẹ̀ rárá. Gáfárà ẹ̀sùn ẹ má lọ bẹ̀ rárá débi pé ẹ wà dákún ọ̀rọ̀, ẹ wà jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó le gan gidi. Ibi tẹ́lẹ̀ mi bá ti lọ parí ìjà, wọ́n máa wá òkúta láti máa lẹ̀ lóko ní pé àgbàlagbà lẹ́dẹ̀ pera yín, kí ló jáde lẹ́nu yín? Ẹ jẹ́ ká mọ̀ bá a ṣe ń sọ̀rọ̀, torí pé nǹkan tí èèyàn bá fi ṣọmọdé bóyá láàrin ọmọ méjì ni kò lè gbàgbé láéláé o. Ẹ jẹ́ ká mọ̀ bí a ṣe lè pẹ̀tù sí ọ̀rọ̀. Ẹ jẹ́ ká ẹ láàrin ẹ sọ pé ìwọ lágbájá nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó, ìwọ tàmẹ̀dù wọn kì í ṣe bẹ́ẹ̀. Kì í ṣe pé kẹ́ wá di ẹ̀bi bóyá nítorí pé ìwà tẹnìkan ń jà ń sìn kó wá di ẹ̀bi ṣoṣo kó Ọlọ́run mú lẹ́ni, wọ́n ti ní kí wá dájọ́ nílé Ọlọ́run mú lẹ́ni nǹkan tó ti ṣe nígbà kó wá fẹ́ fi kó fẹ́ ya orú ẹ̀ ní ara lágbájá, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ gbé ìgbésẹ̀, wọ́n ní pé ìbùkún ni fún olùlàjà, nítorí pé ọmọ Ọlọ́run la ó máa pè é. Ọ̀rọ̀ kan tó wá sọ wípé ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é. Ẹ fi ọgbọ́n ṣe é nípòkípò tẹ́ bá wà, ẹ fi ọgbọ́n ṣe é. Ojú òní tì wá o, àní róhun gbé sọnù tí ò bá kì í ṣe bí ọmọ lágbára Ọlọ́run. Bí o tí rọwọ́ yẹn bá mi subscribe sí channel mi o, ẹ bá mi subscribe sí channel mi, ẹ ṣé o. Olórí Abímbọ́lá ń sọ wípé títí dìgbà míì tá a tún pàdé, ire o.